Aláròyé máa wí o. EFCC kìlọ̀ fáwọn adẹ́rìn-pòṣónú kí wọ́n yéé lo aṣọ àwọn láti máa fi ṣeré. Ogun àwítẹ́lẹ̀ làwọn àgbà ní kò gbọ́dọ̀ parọ́, ìyẹn arọ tó bá gbọ́n ni o. Ní báyìí àwọn aláṣẹ àjọ tó ń gbógun ti ìwà jìbìtì àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù láàrin ìlú Economic and Financial Crimes Commission EFCC ti láwọn kò ní í fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn adẹ́rìn-pòṣónú gbogbo lórílẹ̀‐èdè yìí tí wọ́n ń lo àwọn ohun èlò bíi aṣọ àwọn àtàwọn nǹkan míì tó jẹ́ ti àjọ náà láti máa fi ṣeré lórí ẹ̀rọ ayélujára. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ti ṣèkìlọ̀ pé àwọn kò ní í fojú re wo àwọn adẹ́rìn-pòṣónú àtàwọn eléré orí ìtàgé gbogbo lórílẹ̀‐èdè yìí tí wọ́n bá tún lo àwọn ohun èlò àwọn láti máa fi ṣàwàdà, pàápàá jùlọ èyí kan tí wọ́n ṣe láìpẹ́ yìí níbi tí wọ́n ti tàbùkù ńlá bá àjọ náà lórí ayélujára. Àtẹ̀jáde ọ̀hún lọ báyìí pé a kì í ṣe àjọ yẹpẹrẹ rárá láàrin ìlú o, ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé la jẹ́. Fídíò oníṣẹ́jú díẹ̀ kan tí wọ́n pè ní EFCC and Army Wahala la fẹ́ tọ́ka sí báyìí. Lóòótọ́ fídíò náà ti pẹ́ díẹ̀, ṣùgbọ́n lára pé a kò fẹ́ irú rẹ̀ mọ́ la ṣe ń ṣèkìlọ̀ fáwọn adẹ́rìn-pòṣónú gbogbo lórílẹ̀‐èdè yìí pé kí wọ́n má ṣe dán irú àṣà bẹ́ẹ̀ wò mọ́. A kò ní í fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn tí wọ́n máa ń lo àwọn ohun èlò tó jẹ mọ́ àjọ náà láti máa fi ṣàwàdà láàrin ìlú mọ́. Ẹni bá létí kó gbọ́, a máa fẹni tọ́wọ́ bá tẹ̀ jófin ni o. Bẹ́ẹ̀ ni àwọn EFCC ṣe sọ. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.